alájà yẹn bóyá wá ràn wá ní láti wá implicate olóyè Sunday Igboho àwọn ọ̀fẹ́ kéyìn kankan torí pé nínú ohun tá a rí mọ́ olóyè Sunday Igboho tí tọ́jà ń sọ pé wọ́n á lè gbà tó olóyè Sunday Igboho gan àwọn kì í sọ̀rọ̀ sàgbàlagbà wọn kì í bú àgbàlagbà wọn kì í rí àgbàlagbà fún gbogbo bí ẹ bá ti olóyè Sunday Igboho bó ṣe lówó tó tọ́lọ́lá tó tọ́lọ́run tó fún un ní agbára spiritual man ni wọ́n tọ́lọ́run tó fún un ní extra spiritual agbára kì í fi ṣe gàrú o kì í rí ìyàn fín o yìí máa pọ́n gbogbo àwọn àgbàlagbà alẹ́ ni o kò sẹ́ni tó bí ìbá ṣe olóyè àmì rí wọn níbi tó ti rí ìyàn fín rí kódà ẹni tó tún jù wọn lọ wọn á tún máa dọ̀bálẹ̀ fún un ó túmọ̀ sí pé ọmọ tá a wá bí ijó làbí Yàyà Gàmbàrí tó ń rí ọba àlọ́rin fín gbogbo ọba alẹ́ Yorùbá ló ti rí fín gbogbo àwọn àgbààgbà alẹ́ Yorùbá ló ti rí fín ló ń lákọ mọ́ lórí ó ń lákọ mọ́ wọn lórí ó ń bú wọn ó ń là lásẹ̀ wọn sọlóyè Sunday Igboho máa ṣe báyẹn rí olóyè Sunday Igboho kì í ṣe báyẹn o nínú òwà tẹ̀mí rí mo olóyè Sunday Igboho lára tí mo fi mọ̀ pé èèyàn rẹ ni ẹni ọlọ́ọ̀ni ó ní pé iná tàwádùn àmẹ́nìkì sọ́ọ̀lì lìmọ́ taki wàbí ìtàkì yún ìlànà àlì yarí taki ó ní pé ìwà kéèyàn jẹ́ onítẹ̀ríba èèyàn nínú òwà àwọn ẹni ọlọ́run ló wà ìwà yìí ó wà lára olóyè Sunday Igboho ìwà kéèyàn jẹ́ ẹni ọlọ́run ó wà lára olóyè Sunday Igboho nínú òwà tẹ̀mí rí lára wọn tí mo fi rò pé ẹni yìí ẹni rẹ ni ẹni tí èèyàn gbọ́dọ̀ dúró tì ní ó tún wáá jẹ́ ẹni tó láàánú mẹ̀kúnnù kì í sọ̀rọ̀ sàgbàlagbà kì í rí àwọn àgbàlagbà fín ṣé àwọn náà wá máa àwọn torí pé ọ̀rọ̀ tí alájà yìí ń sọ ẹ má fi implicate olóyè Sunday Igboho pé ẹ wá ẹ̀dá kan ẹ bá gba Yàyà Gàmbàrí ilẹ̀ ṣe olóyè Sunday ọjọ́ bàbá Yàyà Gàmbàrí ni àbájẹ́gbọ̀n Yàyà Gàmbàrí sájẹ́ mọ̀lẹ́bí Yàyà Gàmbàrí ni ìyá yẹn ọlọ́kọlọ ni kúrẹ́tì ìyá yẹn ò lè máa kọ́ máa pe àwọn ẹbí Yàyà Gàmbàrí tọ́wọ́ jẹ́ pé olóyè Sunday Igboho lọ́fẹ́ torí wọn bọ́ kínní ìyá yẹn kí ìyá yẹn lọ sọ̀rọ̀ rẹ o olóyè Sunday Igboho sí ní ìbàjẹ́ wọn sì sí ní kéèyàn máa rí àgbàlagbà mo níran pé nígbà tí wọ́n bá Saheed Shittu sọ̀rọ̀ lọ́jọ́ sí tí ọ̀gbọ́ ni wọ́n ní kó jáde kó nínú ilé àwọn tí ó bá ti lè gbọ́rọ̀ sáwọn lẹ́nu recent tí Saheed fi Nàìjíríà lẹ̀ tó fi padà sí abroad nìyẹn láti ìgbà yẹn lọ́mọ Yàyà Gàmbàrí náà ti lọ dá dúró sáyọ̀tọ̀ ló ti ń hùwà wèrè yìí sẹ́ni ìsìn wọn gbogbo àwọn èèyàn bá dá lẹ́kùn kò gbọ́ ara alẹ́jà dá lẹ́kùn kò gbọ́ àáfà dá lẹ́kùn kò gbọ́ gbogbo àwọn wòlíì dá lẹ́kùn kò gbọ́ àwọn èèyàn so ọmọ tí ò gbọ́rọ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ lé kọ̀ lẹ́kọ̀ọ́ ta wọ́n wá fẹ́ bá wí òpòrò kan wá jáde sórí social media ó wá ní kí olóyè Sunday Igboho nìkan náà lè gbà á lẹ̀ àwọn ẹ má implicate olóyè Sunday Igboho lórí mátà yìí ẹ dákun ẹ bá ń kìlọ̀ fún alájà yẹn èmi ò mọ̀ wọ́n mi rí wọ́n rí mi mọ̀ wọ́n ká má implicate olóyè Sunday Igboho ẹ dákun ẹ bá wa tẹ love ẹ bá wa tẹ like ká má implicate olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí o bọ́lá alájà yẹn ṣe ń pariwo lọ́tàárọ̀ orí TV kan ti ń pariwo orí stay with True TV àti guide your way TV a sì mọ̀ pé àwọn TV méjèèjì yẹn alábọ̀dé ni wọ́n gbogbo ọ̀rọ̀ bú tí Yàyà Gàmbàrí máa sọ oní guide your way TV máa gbé láyé tiwọn wọn à gbé ọ̀rọ̀ rẹ̀ rí láyé wọn àwọn tó ń pera wọn náà ní stay with True TV àwọn náà ò gbé ọ̀rọ̀ rẹ̀ rí láyé wọn ṣe àwọn gbàdúrà káwọn òbí máa kọ́ ọmọ àwọn orí báyẹn ni sálàájà gbàdúrà alájà ò ṣe rán ọmọ tí ọwọ́ rán ọmọ ọlọ́mọ ní sẹ́ dé tòrútòrú ibi tán mọ́ ọmọ yẹn lọ lè ṣe ṣe alájà yẹn ó lè lọ́ọ́ bá sùn bẹ̀ sọ máa lọ́ọ́ bá ọmọ yẹn sùn bẹ̀ ìyàtọ̀ máa jí ọmọ yẹn níbi tán mọ́ lọ lè ṣe ṣe alájà yẹn máa lọ́ọ́ bá jẹ́ ń bẹ̀ ẹ wá gbé gorí ibú sójú ẹ̀yin aborí mọ́bọ̀ wáyé ẹ̀yin ẹni ebi gbogbo ẹran ọmọ ọlọ́mọ ní sẹ́ dé tòrútòrú ẹni ọmọ làlá sí àwọn àgbàlagbà kọ́ máa bú àwọn àgbàlagbà táwọn èèyàn bá ṣe tí ọ̀dà àní kámẹ́kò á máa kọ́ tí ọ̀dà láwùjọ ṣùgbọ́n kì í ṣe látara rírí àgbàlagbà fín. èmi náà mo kórìíra ìyànjẹ mo kórìíra kéèyàn máa rẹ́ ìyànjẹ mo sì kórìíra kéèyàn máa fọwọ́ lágbá yẹn lójú ọ̀pọ̀lọpọ̀ àáfàá nowadays nǹkan gbé dání ọ̀dà lódodo a sì support ẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ kan tí ọ̀dà láwùjọ kì í ṣe ká máa là lásì àgbàlagbà kì í ṣe ká máa bú àgbàlagbà tẹ́mi náà bá rẹ̀ ti ń ṣe tí ọ̀dà nínú àáfàá láwùjọ máa jáde máa nígbà tó alájà Kaola ṣe tí ọ̀dà mi jáde mi ń sọ ni alájà Kaola nígbà tó ṣe tí ọ̀dà tó gba ọkọ àbúrò rẹ̀ mo jáde mo sọ̀rọ̀ lórí rẹ̀ torí pé n tó sọ ìwà ìtìjú ni ìwà tí ọ̀dà ni ìwà tí ò sì bójú láwùjọ ni ẹni tó bá ṣe tí ọ̀dà ká jáde ká sọ kì í wá ṣe pé ká máa bú ọba kì í ṣe ká máa bú àwọn àgbààfà nínú Islam kì í ṣe táwọn àgbààfà bá ṣe tí ọ̀dà tá a bá fẹ́ correct wọn with ikima ni
with hikima and adab, pẹ̀lú ọgbọ́n àti ẹ̀kọ́, consultation first before confrontation. Consultation come first before confrontation. nínú techniques tá a kọ́kọ́ máa apply ká tó lè dákọ̀ àgbàlagbà tí ń ṣe tí ò dá àní bú wọn gan akàlẹ́ dákọ̀ wọn ni ó lè pé àkọ́kọ́ lọ consult wọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ o kí lẹ rí sí o a sì fẹ́ agbọ́ báyìí tá a bá wá gbọ́ kì í ṣe pé àwọn àmọ́ ṣépè fún wọn gan àní ṣépè fún wọn àní máa lálàsẹ̀ wọn àní máa fa ọmọlúwàbí wọn ya. Alájà yẹn wá jáde ní ìsìn wọn wá ń pariwo kó Olóyè Sunday Igboho kọ́ lọ gba Yàyà ẹ má implicate Olóyè Sunday Igboho èmi ọ̀fẹ́ kẹ́ ẹ ti orí Olóyè Sunday Igboho bọ̀ náà rọ̀ yìí Olóyè Sunday Igboho èèyàn rẹ ni wọn o ẹ dákun nǹkan gbé dání náwàdó yìí a sì jọ gbé dání ni a sì fẹ́ kí sẹ́yìn ọ bàjẹ́ Alájà yẹn ẹni ebú ni o kí ló tẹ́ fẹ́ implicate Olóyè Sunday Igboho ntọ́ báyìí mi nìyẹn ìsìláìpẹ́ Alájà yẹn dìdí fẹ́ implicate Olóyè Sunday Igboho ni wáyé tẹ́ ìdáko Olóyè Sunday Igboho Yàyà Gàmbàrí kò ní ìyá ni sí Yàyà Gàmbàrí kò ní bàbá ni kò lẹ́bí ni kò níran ni kọ̀lẹ́gbọ́n ni kọ̀lábúrò ni Olóyè Sunday Igboho ọjẹ́ ìgbọ́n rẹ̀ ni ọjẹ́ bàbá rẹ̀ ni ọjẹ́ ìran rẹ̀ ni tẹ́wọ́ jẹ́ pé Olóyè Sunday Igboho lẹ́wọ̀n pariwo lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí ẹ má implicate kò sí tó Olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yàyà òun lọ dá ọ̀nà àwọn ìyá ọ̀sìn àwọn bàbá máa ń pòwe kan á ní ọmọ tí ò níyà kì í mẹ́gbó ẹ̀yìn ọmọ pé ò níyà ló ṣe fẹ́ dá ọ̀ràn yẹn ọmọ pé ò níran ló ṣe fẹ́ dá ọ̀ràn yẹn gbogbo èèyàn lọ bá wí sí kọ̀gbọ́n náà káwọn ẹbí rẹ ọlọmọ rẹ náà èèyàn bú ọba àlọrin gbogbo ọba ilẹ̀ Yorùbá ló bú kò ságbàlagbà tí ò tí ì fẹ́ ẹ̀bùtán ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ nù rẹ̀ mú ni àwọn afẹ́ bá wí èyí wàá bọ́ sórí social media kẹ́ńtà kò kábàá yín gbà á lẹ̀ o ajẹ́pẹ̀yìn lẹ̀ ran Alájà yẹn ẹ lọ wọ̀n lórí Guide Your Way TV hàn bẹ níbẹ̀ Alájà yẹn Alájà yẹn ó rí rubutu báyìí Alájà yẹn wà lórí ó wà ní stay with True TV àti Guide Your Way TV Alájà yẹn ti ń sọ̀rọ̀ àtàrọ̀ ni ti ń sọ̀rọ̀ tí ń pariwo Olóyè Sunday Igboho kí ló dé náà ẹ fẹ́ ní ẹlẹ́ni lẹ́ o ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ́ o kò bá ń dá sí ìrànlọ́wọ́ tá à ń ṣe o Olóyè Sunday Igboho ní tẹríba bó sì nígbàgbọ́ pé kò lè sọpọ́ọ̀tì ẹni tó ní tẹríba kò lè sọpọ́ọ̀tì ọmọ kékeré kan kọ́ wa máa bú àgbàlagbà torí pé Olóyè Sunday Igboho gan onítẹríba ènìyàn ni wọ́n á ní ìtẹríba wọ́n sì máa ń tẹríba fún àgbàlagbà báwo ni how come tó Olóyè Sunday Igboho máa wá sọpọ́ọ̀tì Yàyà Gàmbàrí láti máa bú àwọn àgbàlagbà ìyá ariwo tẹ́ ń pariwo sísá mi àpékàn lọ́ọ́ bá ń gba Yàyà Gàmbàrí lẹ̀ ẹ̀yin lẹ tí ọmọ yẹn pa ẹ̀yin náà ẹ̀yin lẹjọ dá ọ̀ràn yẹn ẹ̀yin ní kẹ́ ẹ má bẹ́ẹ̀ ṣe gbà á lẹ̀ o ẹ má fi Olóyè Sunday Igboho ẹ má ti orí wọn bọnú ọ̀rọ̀ yìí sí ẹ̀yẹ́ kan máa rí Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bíi pé òun lọ́rán Yàyà Gàmbàrí pé kọ́ máa bú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ni sẹ́yìn máa ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni iṣẹ́ tó Olóyè Sunday Igboho tó gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọjá ọ̀rọ̀ dìndìnrín tẹ́ ń pè sí náà Yàyà Gàmbàrí òun lọ dá ọ̀nà òun àtàwọn ẹbí rẹ̀ ọmọ tá a bá ti kọ́ nílé tí ọba ti gbà ìta náà ti kọ́ wálé ìta náà ti kọ́ ọmọ àbí ìkọ́ ọmọ tábọ́yẹ́ ti kọ́ kọ́ gbẹ́kọ́ ni àwọn afẹ́ kọ́ ìyá Alájà yẹn wá ń pariwo ní Guide Your Way TV gàgà tó Olóyè Sunday Igboho kí ló dé ẹ̀rẹ́ lómi ìdárúkọ ni tó bá jẹ́ pé Olóyè Sunday Igboho nìkan lẹ̀ ń dárúkọ lẹ̀ ń pariwo kọ́ lọ́ọ́ bá ń gba Yàyà Gàmbàrí lẹ̀ kọ́ lọ́ọ́ bá ń gba Yàyà Gàmbàrí lẹ̀ Olóyè Sunday Igboho lọ́rùn Yàyà Gàmbàrí sọ àmọ́ sọ lọ́rùn ni kì í sọ Olóyè Sunday Igboho lọ́rùn Yàyà Gàmbàrí ní sẹ́tí ń jẹ́ o nínú tá a mọ̀ Olóyè Sunday Igboho ni pé wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń tẹríba fún àwọn èèyàn wọ́n máa ń pọ́n àwọn àgbàlagbà lé wọn kì í sọ̀rọ̀ ṣàkàṣàkà sí àgbàlagbà onítẹríba ni wọ́n báwo ni onítẹríba èèyàn ó ṣe wá rán ọmọ kékeré kan kọ́ máa rí àwọn àgbàlagbà fín ikima òye tí mo fẹ́ ká rí ká wò nínú ọ̀rọ̀ yẹn nìyẹn o òye tí mo fẹ́ ká wò nínú ọ̀rọ̀ yẹn nìyẹn o òye tí mo fẹ́ ká wò nínú ọ̀rọ̀ yẹn nìyẹn o kọ́ má jẹ́ pé technique strategy ni Alájà yẹn fẹ́ lò láti lè ṣe kíni láti lè implicate Olóyè Sunday Igboho Olóyè Sunday Igboho kì í sẹ́ńtì máa rí àgbàlagbà fẹ́ wọ́n á sì lè instruct tí ọmọ yẹn kọ́ máa bú àwọn àgbàlagbà gbogbo àwa táwọn lórí social media Alájà yẹn dákun mo fẹ́ ká ṣiṣẹ́ lórí Alájà yẹn tá a gẹ́gẹ́ ni Alájà yẹn gẹ́gẹ́ ó deserve ká arrest rẹ̀ nínú àwọn tí wọ́n ń sponsor Yàyà Gàmbàrí ni Alájà yẹn wà nínú àwọn tí wọ́n ń sponsor ọmọ yẹn lọ́la ó deserve ká arrest Alájà yẹn náà ó deserve ká arrest Alájà yẹn náà wọ́n ìtẹ́ fẹ́ implicate ẹni ẹlẹ́ni kí lọ́kùnrin Olóyè Sunday Igboho pẹ̀lú Yàyà Gàmbàrí kí lọ́kàn kò ní ìyá ni
Yẹ̀yẹ́ Gàmbàrí ò níyà kò níran ni kò lẹ́bí ni sí kò lẹ́bí ni ẹ lọ tẹ́ ẹ bá fẹ́ kán rescue rẹ̀ jáde ẹ lọ pe yára ẹyí bàbá rẹ̀ náà àwọn ni wọ́n bí ọmọ tí wọ́n àkọ́ náà àwọn ni wọ́n bí ọmọ tẹ́nu wọn ò kàn náà ṣé bá a pariwo títí sán gbọ́ ni gbogbo ayé pariwo títí sí wọ́n gbọ́ ni ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá olọ́ba olóyè Sunday Igboho presently o ọ̀rọ̀ Yẹ̀yẹ́ Gàmbàrí kí lọ́kàn yẹn ìbá àkúsẹ́wọ̀n ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lọ́kàn olóyè Sunday Igboho presently tá a sì jọ mójútó táwọn ó sì máa support olóyè Sunday Igboho till we achieve our aim we will support olóyè Sunday Igboho till we achieve our aim whether you like it or not lópin ìgbà tán bá dúró lórí ẹsẹ̀ wọn tí wọ́n ṣe nǹkan míì tó yàtọ̀ sí tá a rí tí wọ́n ń ṣe yẹn tí wọ́n bá ti ṣe nǹkan míì o tó yàtọ̀ sí dáadáa táwa ń rí yẹn o torí mi ò lè support tó bá ti jẹ́ nǹkan àbùkù mi sì lè support tó bá ti jẹ́ nǹkan àbúrú mi lè support ẹ̀ láéláé tí ó bá ti yàtọ̀ tí nǹkan ṣe tó dáa lójú tiwa tí ó bá ti yàtọ̀ a máa support àjọ ṣiṣẹ́ yẹn tí ó táwọn fi ṣe kíni táwọn fi jọ achieve èèmọ̀ wa ni so anything tó bá máa wá implicate wọn èmi ò máa jáde màá sì máa sọ mí ní fẹ́ kúrò Sunday Igboho náà kàn ṣe mistake lórí ẹ̀ ẹ má yọjú lórí ọ̀rọ̀ Yẹ̀yẹ́ Gàmbàrí o ẹ má jẹ́ ká implicate yín o ẹ dákun wọ́n bẹ̀ yín ẹ má yọjú lórí ọ̀rọ̀ Gàmbàrí torí pé tẹ́ ẹ bá yọjú lórí Sunday Igboho bí wọ́n yẹn ṣe ń pè tí ń pariwo yín ẹ dákun ẹ má yọjú lórí ọ̀rọ̀ rẹ o òun ló forí jálé agbọ́n ó lóbi o ó ní ìyò ní bàbá o ó ní ìyò ní bàbá o ó lẹ́gbọ̀n ọ̀làbúrò ó láwọn ẹbí o olóyè Sunday Igboho ẹ dákun mọ́ bẹ̀ yín ẹ má jẹ́ ká implicate yín torí tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ lọ gba ọmọ yẹn lẹ̀ gbogbo ayé ó sọ pé ẹ̀yin lẹni kó máa bú àwọn àgbàlagbà alẹ́ Yorùbá wọ́n sì lẹ́yìn lẹni kó máa bú àwọn ọba gbogbo àwọn tọ́mọ ẹ ti sẹ̀ pátá wọn dọ̀tá yín o torí pé ọ̀rẹ́ ọ̀tá èèyàn ni o ọ̀rẹ́ ọ̀tá èèyàn ni o wọ́n á rí gbogbo ayé gbogbo omi tọ́mọ yẹn tó ti fẹ́ lóko èèyàn ó bú títí ó bú Ṣéhù Tìjàní èèyàn bú títí ó bú Ṣéhù Kàmọ́dín èèyàn bú títí ó bú Ṣéhù Ádámù Àlìlọ́rí èèyàn bú títí ó bú Babalágbàjì èèyàn bú títí ó bú gbogbo àwọn ẹni rẹ̀ èèyàn bú títí ó bú ọba Àlọrin ó bú títí ó bú gbogbo ọba ilẹ̀ Yorùbá ta ni ò lè bú èèyàn tó bú títí ó bú ìyá rẹ̀ ó bú bàbá rẹ̀ ta tó ni ò lè bú èèyàn bú títí ó bú bàbá rẹ̀ ó bú ìyá rẹ̀ ṣé irú ọmọ yẹn lẹ́wà ń pe olóyè Sunday Igboho kọ́ wa lọ gbà á lẹ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ àwọn ò ní fẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ tẹ́mi fi ń hàn sí olóyè Sunday Igboho ẹni tẹ́mi bá sì fẹ́ràn mi ìfẹ́ kó ṣubú àfa Làbíbù Àgbàjì nínú ẹni tí mo fẹ́ràn ní àfa Làbíbù wa nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ń jó ní tí mo rí i pé ọ̀rọ̀ yìí ó lè fẹ́ ká àfa wa ni wọ́n jẹ́ wọn à gbọ́dọ̀ ṣubú mo jáde mo sọ̀rọ̀ lórí ẹ̀ pé arákùnrin ẹ dákun ẹ ṣàtúnṣe àfẹ́ ṣubú yín àwọn kan fẹ́ ṣubú yín ṣùgbọ́n ọ̀rọ̀ táwa bá sọ yìí ẹ lè wò gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ yẹn le lára yín òdodo ọ̀rọ̀ lèmi ń sọ àwọn kan fẹ́ kẹ́ ẹ ṣubú ṣùgbọ́n ní ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lè máa wò pé ọ̀rọ̀ tá a fa yìí sọ bọ́yọ̀ ń bá mi wí ó tabà mí tó bá tabà yín ẹ má bínú ṣùgbọ́n mi fẹ́ ṣubú yẹn lọ ṣàtúnṣe lórí rẹ̀ àfa Làbíbù sì jáde wà lẹ́yìn sì ṣàtúnṣe inú mi wá dùn oore wọn wá ń pọ̀ sí oore náà Ọlọ́run sì jẹ́ ó máa pọ̀ sí tó inú àwọn aṣáájú wa tán dá làbá Làbíbù wa bẹ́ẹ̀ náà ni olóyè Sunday Igboho inú àwọn taari tó ti gòkè ọlá tó sì jẹ́ èèyàn rẹ̀ tó jẹ́ ẹni rẹ̀ tó jẹ́ ntọ́ dáa tó gbé ntọ́ dáa dání olóyè Sunday Igboho wa o àwọn ò ní fẹ́ kó olóyè Sunday Igboho tara ọ̀rọ̀ yìí ẹ má dá ìyá obìnrin dandan yẹn bọ́yá fẹ́ lo against yín ni o ẹ má dá obìnrin yẹn lóhùn o bọ́yá fẹ́ lo obìnrin yẹn against yín ni olóyè Sunday Igboho ẹ má dá lóhùn tẹ́ ẹ bá fi jáde tẹ́ ẹ lọ gba ọmọ yẹn lẹ̀ gbogbo àwọn tọ́mọ yẹn ti bú pátá rádọ̀tá yín o a sì máa wá ọ̀rẹ́ kọ̀rẹ́ ni a kì í wá ọ̀tá kan ọ̀tá o a máa wá ọ̀rẹ́ kan ọ̀rẹ́ ni statistically téèyàn bá ní ọ̀rẹ́ kan o ti ní ọ̀rẹ́ 100 statistically tó o bá ní ọ̀tá kan o ti ní ọ̀tá 100 torí pé ọ̀rẹ́ tó o níyẹn o máa ní ọ̀rẹ́ yẹn náà máa lọ́rẹ̀ẹ́ wọ́n máa rọ bí ọ̀rẹ́ ó ṣe máa lọ nìyẹn o tó o bá sì ní ọ̀tá kan o ti ní ọ̀tá 100 torí pé ọ̀tá kan yẹn o máa lọ́rẹ̀ẹ́ kan ọ̀rẹ́ tó níyẹn o náà máa lọ́rẹ̀ẹ́ kan ọ̀rẹ́ tó níyẹn o náà máa lọ́rẹ̀ẹ́ kan ó kéré tán ọ̀rẹ́ téèyàn bá ní yọ lọ́rẹ̀ẹ́ kan ó kéré tán nìyẹn statistically téèyàn bá lọ́rẹ̀ẹ́ kan o ti ní ọ̀rẹ́ 100 téèyàn bá sì ní ọ̀tá kan o ti ní ọ̀tá 100 ẹ wá jẹ́ káwọ́ gbogbo èèyàn tí ọmọ yìí ti fẹnu ṣáátá
ẹ jẹ́ àwò àwọn tí ọmọ ìbú ibi tó ti forí jálé agbọ́n ẹ jẹ́ ọ lọ tán ọ̀ràn rẹ̀ Mumfaridan Gabadaya lónìkan sólóyè Sunday Igboho mọ̀gbà tí ń bú àwọn àgbàlagbà ni àwọn tó bú tá a la mọ̀ tó àrẹ́sì rẹ̀ bóyá ọ̀gá sọ́jà kan ló àrẹ́sì rẹ̀ bóyá ọ̀gá nẹ́fì kan ló àrẹ́sì rẹ̀ tá a la mọ̀ tó àrẹ́sì ọmọ yìí ẹn tí ó ṣẹ̀ ẹn tó ọmọ yìí ṣẹ̀ lọ́fẹ́ díù pẹ̀lú rẹ̀ ẹ fílẹ̀ ẹjọ́ tán ọ̀ràn rẹ̀ ọ̀rọ̀ eléyìí kọ̀ọ̀kan olóyè Sunday Igboho kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá olọ́mọ́ta mọ́ọ̀sì lọ́dọ̀ olóyè Sunday Igboho àti irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kì í ṣe irú ọ̀rọ̀ dandandan ìlẹ́wàá máa pe olóyè Sunday Igboho sí kọ́ wá gba Yàyà Gàmbàrí ilẹ̀ o wọ́n ti àárẹ̀ sí Yàyà Gàmbàrí o kọ́ wá gba Yàyà Gàmbàrí kò ní ìyá ni kò ní bàbá ni ẹ ṣe pé àwọn òbí rẹ̀ nígbà tẹ́ ẹ bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tán ẹ já ọmọ ọlọ́mọ gbà ẹlẹ́ǹṣe súnà ṣé súnà nìyẹn kẹ́ ẹ gba ọmọ ọlọ́mọ lọ́wọ́ àwọn òbí rẹ̀ kẹ́ ẹ wá fọ̀máàtì ọpọlọ rẹ̀ ẹ fọ̀máàtì ọpọlọ ọmọ ọlọ́mọ ẹ kó kòkó sí ọpọlọ ẹ kó ìkòkò sí ọmọ ọlọ́mọ lọ́pọlọ ó wá misbehave kiri ẹ̀yin gbàdúrà kọ́ ọmọ yín orí báwọn alájà tó jáde yẹn sọ ọmọ tí mélòó ní serun tí Yàyà Gàmbàrí ń ṣe ẹ wá ń sponsor ọmọ ọlọ́mọ nígbà tá àárẹ̀ sí ẹ̀ ní ìsìn ó yẹ kẹ́ ẹ jọ lọ sọ ní sí kirikiri ni ẹ wá ń clamor fún help lọ́dọ̀ olóyè Sunday Igboho olóyè Sunday Igboho alájà yẹn gẹ́gẹ́ ó deserve kan arrest rẹ̀ I'm saying it vertically alájà yẹn ó deserve kan arrest yẹn gbogbo ẹ̀yin ọmọ akéwù ẹ lọ́ọ́ máa ṣe practice mólúdi wá ń ta ẹ jáde ya ẹ lọ́ọ́ máa ṣe practice ń ta ẹ lọ́ọ́ máa ṣe practice ń ta ẹ lọ́ọ́ máa ṣe practice ń ta ẹ máa lọ ta fún practice alájà yẹn deserve kan arrest rẹ̀ ẹ máa lọ ta fún practice ẹ máa lọ ta àwọn ẹni ibi burúkú ẹ gbọmọ lọ́wọ́ àwọn òbí rẹ̀ ẹ wá ń wó lóye Sunday Igboho ẹ forí ẹni ẹlẹ́ni fàgbọ́n kí ló kó lóye Sunday Igboho pẹ̀lú yẹn kí ló kó lóye Sunday Igboho pẹ̀lú yẹn kán lè bá a máa rò kó lóye Sunday Igboho lọ́rùn ní sí àbí ẹ mọ́ plot against Sunday Igboho it's like you want to plot against this man don't plot against Chief Sunday Igboho don't plot against him. It's like you wanted to plot against Olóyè Sunday Igboho. It's like that. It's like you wanted to plot against Olóyè Sunday Igboho. Kí ló kọ́ Olóyè Sunday Igboho pẹ̀lú ọ̀rọ̀ Yàyà Gàmbàrí. Ẹ̀yin alùsùnà tẹ̀ ẹran níṣẹ́. Ẹ̀yin náà ní kẹ́ ẹ lọ tán ọ̀ràn yẹn. Ẹ̀yin alùsùnà tẹ̀ ẹran Yàyà Gàmbàrí níṣẹ́. Ẹ̀yin ní kẹ́ ẹ lọ tán ọ̀ràn yẹn. Don't plot against him against Olóyè Sunday Igboho. You wanted to plot against Olóyè Sunday Igboho. Ẹ má bà ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́. Ẹ má jẹ́ ọ́ dàbí ẹni pé òun Olóyè Sunday Igboho lọ́rọ̀ Yàyà Gàmbàrí níṣẹ́ Olóyè Sunday Igboho ẹni tí máa tẹríba fún àgbàlagbà ni how come tí wọ́n wá rán èèyàn kan ọmọ kékeré kan kọ́ máa rí àwọn àgbàlagbà fín ẹ̀yin náà imagine now ẹ wo gbogbo àwọn fídíò tí Olóyè Sunday Igboho gbogbo bí tí máa lọ gbogbo àwọn tẹ́ ẹ máa rí wọn pẹ̀lú ẹ wo bó ṣe máa ń kí àwọn èèyàn yẹn èmi ì rí wọn rí o ṣùgbọ́n ẹ wo gbogbo fídíò wọn tó bá fẹ́ kíyàn kódà kọjọ́ ọmọ kékeré ni wọ́n á tẹ̀ ká tó bọ ẹni yẹn lọ́wọ́ ni ní gbogbo fídíò tí wọ́n máa ń rí wọ́n máa tẹ̀ kí wọ́n tó bọ ẹni yẹn lọ́wọ́ ni sí àwọn ni wọ́n wá ní kí Yàyà Gàmbàrí kó máa sọ̀rọ̀ sí àwọn ọba àwọn ni wọ́n ní kí Yàyà Gàmbàrí kó máa sọ̀rọ̀ sí àwọn àjòyè àwọn náà wá sọ pé kí Yàyà Gàmbàrí kó máa sọ̀rọ̀ sí àwọn aládéládé àwọn ẹni rere àwọn àgbààfà tí kò tí ì sírú wọn nílẹ̀ Yorùbá kò tí ì sírú wọn nílẹ̀ Yorùbá atamuruna nasa bilibiri watansawuna anfusakum wa antum tatluna likitaba afala taakiluna báwo lè yóò ṣe sọ fún fẹ́ sí wáàsí tí ó máa sọ̀rọ̀ rẹ̀ fáwọn èèyàn tí ó máa pa àwọn èèyàn síbi ire tí ó wà gbàgbé ara rẹ̀ tí ò ní máa ṣe dáadáa yẹn Olóyè Sunday Igboho kọ́ èmi ń sọ fọ́tíkálẹ̀ mo sì nígbàgbọ́ Olóyè Sunday Igboho èmi ò fẹ́ kí wọ́n ṣubú ìṣubú wọn mi ń wá ìyá yẹn ń wá ìṣubú Olóyè Sunday Igboho wọ́n fẹ́ lu ìyá yẹn against Olóyè Sunday Igboho ni ọwọ́ á ní kó Olóyè Sunday Igboho kọ́dà kan ká bá wọn gba Yàyà Gàmbàrí lẹ̀ tọ́ ẹ fẹ́ kó Olóyè Sunday Igboho lọ gba Yàyà Gàmbàrí kí gbogbo èèyàn ó lè bá àrí Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bíi pé àsóhun ló rán níṣẹ́ àsóhun ló ní kó máa bú àwọn àgbàlagbà ká máa fi yẹn kíni ká fi sí okùn ẹsẹ̀ fún Olóyè Sunday Igboho ká máa fi róòpù wọn pé àṣọ ànílé Olóyè Sunday Igboho lọmọ yẹn wà náà ànílé rẹ̀ ni ànílé wọn náà wà ká máa fi yẹn róòpù Olóyè Sunday Igboho ní tẹ́ fẹ́ nìyẹn ẹni ibi ní Guide Your Way TV ẹ lọ sọ́ra yín
Guide Your Way TV ẹ lọ sọ ara yín gan gidi tó jẹ́ pé ẹ̀yin kì í rí wáàsí gidi kan gbé àfi wáàsí Yàyà Gàmbàrí àfi wáàsí ibi tọ́mọ yẹn ti máa bú àwọn àgbàlagbà kí ló dé tí àwọn tí wọ́n pera wọn ní àwọn alùfitínà yẹn àwọn alùsùnà gidi ń bẹ o èyàn ò ní jẹ́ alùsùnà gidi nínú ìwà tá a máa rí lára alùsùnà gidi yóò ní tẹríba yóò máa pọ́n àwọn àgbàlagbà rè dẹ̀nẹ̀nẹ̀ kan ti fẹ́ máa fúláàgì o wèrè lè ní olóyè Sunday Igboho òun ló kọ́ léèké fún mi dẹ̀dẹ̀rìn òpònà ọmọ ọdún tí mo ti rán léèké fún mi òpònà Basiru Balógun òpònà ní ọ òpònà ayírádà ẹ̀yin ayé ẹ má bá mi tẹ love and like wèrè fẹ́ máa fúláàgì prógráàmù mi Basiru Balógun òpònà ayírádà ní ọ òpònà ọmọ ọdún tí mo ti rán léèké fún mi ọmọ iye ọmọ tá a ti ṣe wà tá à ń ṣe wà nímọ̀ fún níbí ọmọ iye ọmọ tí ń jáde níbí tá à ń ṣe wà nímọ̀ fún ìgbà wo ni mo interview lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló jẹ́ kí mi àtolóyè Sunday Igboho ló jẹ́ kí n ní cordial relationship pẹ̀lú olóyè Sunday Igboho ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni torí pé ubùlì wàtọ́ni mínàlì hímánì ubùlì wàtọ́ni mínàlì hímánì mo rí i pé olóyè Sunday Igboho fẹ́ràn mẹ̀kúnnù wọ́n sì fẹ́ràn ilẹ̀ Yorùbá báwo ni èmi náà ẹni tó bá sì ti fẹ́ràn ilẹ̀ Yorùbá tó fẹ́ràn àwa tó nínú mẹ̀kúnnù lèmi wà nínú mẹ̀kúnnù mo wà ẹni bá ti fẹ́ràn àwa mẹ̀kúnnù tó fẹ́ràn ilẹ̀ Yorùbá èmi náà máa ṣe tiẹ̀ ní ti máa gbà tiẹ̀ dàlíkíámọ̀ ni Guide Your Way TV ẹ lọ sọ́ra yín òpònú lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wà ní torí pé ẹ̀rí lẹ́kṣọ̀ gidi gbérí àbí kẹ́ ẹ máa gbé lẹ́kṣọ̀ bí tọ́mọ yìí ti máa bú àwọn àgbàlagbà títí máa lálà sí àwọn àgbàlagbà ẹ lọ sọ́ra yín àti truth ibẹ̀ náà láti gba ìyá yìí láàyè ibẹ̀ níyà yìí ti ń pariwo olóyè Sunday Igboho Guide Your Way TV àti Stay With Truth TV Stay With Light TV ní kí n ṣe Stay With Truth TV Stay With Light TV ní Stay With Light TV ẹ lọ sọ ara yín gidi ẹ má tún pe olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí ẹ̀yin lẹ́rán ọmọ yẹn ní sẹ́ dé torutoru ẹ lọ́ọ́ bá tán ọ̀ràn yẹn ẹ̀yin náà ní kẹ́ ẹ lọ́ọ́ bá tán ẹ̀yin lẹ́rán ní sẹ́ dé torutoru ẹ̀yin ní kẹ́ ẹ lọ́ọ́ bá tán olóyè Sunday Igboho ránṣẹ́ ni tẹ́ wá ń pè pé kọ́ wá bá ń gbé Yàyà Gàmbàrí lẹ̀ ibi tó máa kú sí lọ́wọ́ yẹn báwo lè yóò ṣe máa rí àwọn àgbàlagbà fẹ́ èmi náà mo kọ ìwà àbàjẹ́ mi fẹ́ kí èèyàn máa ṣaburú mo sì máa ń like láti side lórí òdodo ẹni tó bá fẹ́ side lórí òdodo tó fẹ́ máa sọ òdodo tó fẹ́ dún lórí òdodo kì í ṣe pé ó máa bú àwọn àgbàlagbà kì í ṣe pé ó máa sọ̀rọ̀ sáwọn ẹgbẹ́ bàbá rẹ̀ ọ̀lágbàǹlé ni ẹ ń bá nírú ẹni ló máa ń mọ iye ẹni tó bá lágbàǹlé máa mọ iye àwọn àgbàlagbà ẹni bá ní àgbàlé ọmọ àmọye àwọn àgbàlagbà ẹni tí wọ́n bá máa lo ọlá lé wọn yóò mọ pò ọlá yóò mọ pàtàkì ipò ọlá ẹni tí wọ́n bá máa jọba nílé wọn ọmọ àmọ pàtàkì ipò ọba ṣe ẹ lágbàlé ni ṣe súnà wèrè tẹ̀sí yẹn olóríkà ẹ̀ máa bú àwọn àgbàlagbà súnà orí ibú tẹ̀sí yẹn olóríkà ẹ̀ máa lọ́lá sí àwọn àgbàlagbà ìyá yẹn náà ìyá àlùsúnà ni ìyá yẹn àwọn òpònú èèyàn gbogbo inú wọn bí mi wàhálà inú wọn bí mi so ẹ lè jáde sí gbangba kẹ ẹ ní kí wọn wá gbé Yàyà Gàmbàrí lẹ̀ so a lè rẹ tó máa jáde pé kí wọn wá gbé Yàyà Gàmbàrí lẹ̀ a lè rẹ tó máa jáde so ẹlẹ́yà kẹ jáde kẹ láti ijọ́ ẹ̀ tí ọmọ yìí tó ti ń bú àwọn àgbàlagbà ààrẹ tó jáde nù yín o so nígbà tí àwọn ti ń bú tí wọ́n wá fẹ́ retaliate ìgbà ilẹ̀ wa mọ̀ kọ́ yẹ kẹ jáde wàláhì orí yín ò pé ẹ̀yin ò bímọ ni ẹ̀yin ò bímọ ni ọmọ yín mélòó ní í ṣerú sẹ́yìn ọmọ yín mélòó lẹ́rán irú sẹ́yìn síbẹ̀ yín náà bímọ ẹ wá rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrútòrú nígbà tí wọ́n gbé ní ìsìn kí ni tẹ́ ẹ rí ṣe sí ẹ rí nǹkan kan ṣe sí ẹ wá ń pariwo Sunday Igboho orí yín ti dàrú wàláhì orí yín ti dàrú wàláhì ẹ̀múnú bí mi nígbà tí gbogbo àwọn èèyàn ń pariwo lórí ọ̀rọ̀ ọmọ yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ó lọ ariwo tí mo ka lórí ọ̀rọ̀ ọmọ yìí ọmọ kékeré ara rẹ̀ Saheed Shittu gan tí ń ṣe tó ti dàgbàlá tó jẹ́ gbàlagbà díẹ̀ tó lọ́jọ́ lórí díẹ̀
dọ́là ọ̀sẹ̀ yìí èmi àti Saheed Shittu àlè ìgbà tara wa dọ́là mi lè gba tiẹ̀ àfi tó bá lọ yí padà mi lè gba tiẹ̀ o a lè jọ máa ṣe nǹkan kan náà àbí àti àlejò ṣe nǹkan kan náà torí pé ọ̀nà tí ń gbà pé pèsè sí yàtọ̀ sọ́nà tẹ́mi dúró sí tọ́lọ́ ń bá ní kí ìmọ̀ wa ó jọ ṣọ̀kan lórí ilẹ̀ Yorùbá o kàláàsì yẹn yàtọ̀ ìwé gbé mi àti Saheed Shittu àjọ wa àgbà àjọ dúró papọ̀ àjọ ṣe nǹkan kan náà ara o àlejò ọ̀ǹtì tí tọ́ba tó stop láti máa bú àwọn àgbàlagbà nínú tí mo kó ìrajù ní kéèyàn máa yẹ̀yẹ́ àwọn àgbàlagbà torí pé Ọlọ́run ọba ò kọ́ wa bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ wa nínú tí mo kó ìrajù ní kéèyàn máa pọ́n àgbàlagbà lé ẹgbẹ́ rẹ gan ẹgbẹ́ rẹ ọgbọ́dọ̀ máa pọ́n lé ẹni tó jùlọ gan ọgbọ́dọ̀ máa pọ́n lé nínú téèyàn fi máa rí ayé gbé òní kéèyàn máa pọ́n ẹni tí ò tó ọ ẹni tí ẹyọ jẹgbẹ́ àti ẹni tó jù ọ lọ nínú tó máa ń jẹ́ kéèyàn pẹ́ láyé ni kọ́ ọ máa fojú mẹ́rí èèyàn kó rẹ́ ẹni tí ò tó ọ ẹni tó máa pọ̀ jùlọ máa pọ́n lé wà pẹ́ láyé ẹni tí ẹjọ́ jí akẹgbẹ́ ìwọ máa pọ́n lé wà pẹ́ láyé ẹni tó rí pọ́tù jù ọ lọ máa pọ́n lé ká tó wá ń bùrù nígbà tá a bá wá rẹ̀ tí ẹ ti ń rí ẹ ti ń faṣọ àpọ́nlé àwọn àgbàlagbà tí ń fa aya bó wa ló ṣe máa ṣe sí ẹ̀ẹ́tànjọ jẹ́ akẹgbẹ́ tàbí ẹni tó jùlọ ẹ jẹ́ ìmájìn làwọn ọ̀jọ̀gbọ́n fi sọ pé mà ń wá sọ̀là ìlà àbìlì húrìmà èyàn ò ní jẹ̀yàn láyé kéèyàn ó dé èyàn pàtàkì láyé àyàfi kọjá pé irú ẹni yẹn o ọmọ ṣe àpọ́nlé àwọn àgbàlagbà ọmọ pọ̀nyàn lé lèyàn fi máa dé èyàn gíga láyé bẹ́ẹ̀ náà ni mà ń sákọ̀tọ̀ ìlà bìtárìkì lè húrìmà èyàn ò sì ní ṣubú láyé kéèyàn ó ṣubú kọ́ dẹni yẹ̀yẹ́ kọ́ dẹni ẹ̀yìn kọ́ dẹni yẹpẹrẹ àbí kọjá pé ẹni yẹn kì í pọ̀nyàn lé ìmọ̀ rí àwọn àgbàlagbà fún ẹ dẹ́kun ìyá òpònú yẹn ìyá tó pera rẹ̀ ní alùsùnà òpònú yẹn tó ń dẹ ìjà àbúborí yẹn tó rán ọmọ ọlọ́mọ níṣẹ́ détòrútòrú tí ẹ wá ìgbà tẹ ẹran níṣẹ́ tán gbé níṣẹ́ ṣé ẹ máa bẹ́ẹ̀ ṣe gbàálẹ̀ ẹ fẹ́ ṣe ọmọ ọlọ́mọ lófò fún àwọn ẹbí rẹ̀ ẹ̀yin àdánwò èèyàn yìí ẹ fẹ́ ṣe ọmọ ọlọ́mọ lófò fún àwọn ẹbí rẹ̀ ẹ jẹ́ kọ́lọ́mọ ó jèrè ọmọ ẹ jẹ́ kí Yàyà Gàmbàrí ẹ jẹ́ ó jèrè rẹ̀ bàbá rẹ̀ ẹ jẹ́ ó jèrè rẹ̀ àwọn ẹbí rẹ̀ ẹ jẹ́ ó jèrè rẹ̀ ẹ wá lọ fọ́mátì ọpọlọ ọmọ ọlọ́mọ ìsìn ilẹ̀ wa mọ̀ pé ọ̀yà kọ́ olóyè Sunday Igboho kọ́ bá ń gbà á lẹ̀ torí pé olóyè Sunday Igboho lọ lẹ́nu òun lọ́mọ èèyàn ẹ̀yin lẹ dá ọ̀ràn yìí ẹ̀yin náà ní kẹ́ ẹ lọ gbà á lẹ̀ fúnra yín olóyè Sunday Igboho èmi fi àkókò yìí bẹ̀ yín wọ́n fẹ́ plot against yín ni o tẹ́ ẹ bá fi lọ gba ọmọ yẹn lẹ̀ gbogbo èèyàn máa rò pé ẹ̀yin lẹ ní kí ọmọ yẹn kọ́ máa ṣe kíni kọ́ máa bú gbogbo àwọn àgbàlagbà alẹ́ Yorùbá ẹ̀yin ẹ wá dúró èèyàn tọ́mọ yẹn ti bú gbogbo ẹni tọ́mọ yẹn ti bú pátá wọ́n di ọ̀tá yín ìdí sì ń bẹ́ ńlẹ̀ yìí ọkọjá ká sọ pé à ń wá ọ̀tá kún ọ̀tá o a gbọ́dọ̀ máa wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni o a ní fẹ́ kí àwọn kan wá máa fẹnu sáta yín pé àṣọ ṣé bá a sọ pé olóyè Sunday Igboho ló sponsor wọn ṣé bá a sọ pé olóyè Sunday Igboho ló sponsor wọn èmi sì ti wádìí ní kọ̀rọ̀ mo ti sọ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè mí pé kí n má dà sọ̀rọ̀ olóyè Sunday Igboho pé torí pé àwọn náà ń sponsor Saheed Shittu àti Yàyà Gàmbàrí mo ní rọ ni wàláì mo yarí mọ́ wọn lọ́wọ́ mo ní kò lè jẹ́ pé rárá kí ni ẹ̀rí tí wọ́n rí ká fún mi ní ẹ̀rí wọ́n rí ẹ̀rí fún mi nígbà tán rí ẹ̀rí fún mi so mo ní láti conclude pé olóyè Sunday Igboho kọ́ ló rán wọn mo ní láti conclude pé olóyè Sunday Igboho kọ́ ló rán wọn torí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn fún mi pé àfà ṣe ọmọ yẹn olóyè Sunday Igboho ló rán níṣẹ́ tí ń jẹ́ yẹn olóyè Sunday Igboho ló ní kó máa bú àwọn àgbàlagbà àti kódà ilé olóyè Sunday Igboho ní ń gbé Saheed Shittu náà olóyè Sunday Igboho ló ní kó máa ṣe tí ń ṣe yẹn ilé wọn ní ń gbé ẹ dákun ẹ máa bá wa tẹ love and like mo ní láti sọ fún àwọn tó pè mí wọ́n lé ní 10 pé kí n má dá sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho pé torí pé àwọn ni wọ́n rán Yàyà Gàmbàrí àti Saheed Shittu pé kó máa bú àwọn àgbàlagbà mo ní irọ́ ni mo sì mọ̀ pé irọ́ ni kì í ṣe bẹ́ẹ̀ olóyè Sunday Igboho lè rán yàn nírú iṣẹ́ yẹn torí pé ìwà ìtẹríba ń bẹ lára olóyè Sunday Igboho ìwà ìtẹríba ń bẹ lára wọn mo gbàgbọ́ pé kì í ṣàwọn èmi gbàgbọ́ torí pé mi rí ẹ̀rí àwọn tí wọ́n sì sọ̀rọ̀ yìí mo ní káwọn náà lọ wá ẹ̀rí wá kí ni ẹ̀rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa mọ̀tàmọ́ mo ní ẹ má mú àtàmọ́ fún mi ẹ fún mi ní concrete evidence I need concrete evidence
wọ́n rí mo ní sóòdì àbọ̀ ọjọ́ tẹ́ ẹ bá tó rí concrete pé ọjọ́ tẹ́ ẹ bá tó rí concrete evidence ọjọ́ yẹn o ní màá tó gbà pé olóyè Sunday Igboho ní rán ọmọ yìí níṣẹ́ mo ní torí ìdí èyí ọ̀rọ̀ tẹ́ ń sọ pé kémi ọmọ support dọjọ́ ọkú ní support olóyè Sunday Igboho dọjọ́ ọkú lópin ìgbà tí n bá ti rí ìwà àbàjẹ́ kankan tó lè jẹ́ kí ni ìwà àbàjẹ́ tó máa sọ gbogbo mẹ̀kúnnù sínú òkùnkùn tó máa jẹ́ kí mẹ̀kúnnù ó ṣubú tí n bá ti rí lọ́wọ́ wọn èmi ọ̀ support kódà àtàyàwó lè kí á mọ̀ tì ní báwo lè yóò ṣe lẹ́nu tó gbé iṣẹ́ dáadáa dání téèyàn ò ní support ẹ̀ ẹni bí ọ̀tá ọlọ́run lẹ́nu tó lẹ́nu tí ń ṣe dáadáa téèyàn ò ní finú kan ọkàn kan support ọ̀tá ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ pé rọ́nà ń pa mọ́lẹ̀ Sunday Igboho di ìsìn báwo ni ìyá kan ṣe máa wá jáde tó máa wá fẹ́ implicate olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yẹn mi nígbà rárá torí pé olóyè Sunday Igboho jẹun tó lójú àánú àwọn náà lè fẹ́ dárò pé bóyá káwọn ò gbégbèsè lórí ọ̀rọ̀ ọmọ yẹn lọ́jà ń tètè jáde kó olóyè Sunday Igboho ọmọ dá sí káwọn èèyàn ọmọ bá ṣe bí lódodo lọ̀rọ̀ yẹn máa ṣe blálà fún ọmọ yẹn nìsín káwọn èèyàn ọmọ bá ṣe bí òdodo lọ̀rọ̀ yẹn ìwọ́n tó wá tó dà mí láàmú bẹ́ẹ̀ máa ṣe blálà fún yẹn káwọn èèyàn bá ṣe bí òdodo lọ̀rọ̀ yẹn lọ́jà ń tètè jáde láti lè sọ pé gbogbo àwọn tó bá èmi àtolóyè Sunday Igboho àti ìríra àti ìjọsọ̀rọ̀ mi sì rí wọn rí mẹ̀sì ní nọ́mbà wọn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá kán dákan bá wa sọ fún wọn kán mọ̀ interview lórí ọ̀rọ̀ yẹn o torí pé àwọn èèyàn wọn á sọ ọ̀rọ̀ yẹn papọ̀ pé àṣẹ lóòótọ́ ni àwọn náà ń sponsor Yahya Gambari àti Saheed Shittu wọn á rò bẹ́ẹ̀ o tó bá sì lọ rò bẹ́ẹ̀ tó bá ti lọ jọra wọn ọ̀tá ò máa pọ̀ sí ni o kò sì ní da níta gbé lọ́wọ́ nowadays iṣẹ́ tó lóye Sunday Igboho gbé lọ́wọ́ ó kọjá ìdẹ̀dẹ̀rìn ọ̀rọ̀ dẹ̀dẹ̀rìn tọ́mọ yìí sọ lórí social media ó kọjá rẹ o ó kọjá ní tọ́mọ yìí ń ṣe o ó kọjá rẹ o iṣẹ́ tó lóye ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ personal affairs lọ́mọ yìí ń tírìtì lórí social media o ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ gbogbo ayé lóye Sunday Igboho gbé lọ́wọ́ a sì jọ gbé dání ni àtàyàmọ̀lì kìyàmọ̀tì a jọ gbé dání ni I'm a comrade. Once a comrade is a comrade for life. Comrade tẹ́jẹ̀tẹ́jẹ̀ ó ń bẹ nínú ẹ̀jẹ̀ mi ó ń bẹ nínú ẹ̀ tán bá lọ ẹ̀jẹ̀ mi wọ́n á bá comradeship blood ń bẹ. mo ṣe struggle ní school púpọ̀ mo ṣe ní school àwọn tá a jọ lọ school tá a jọ kàwé àwọn ni wọ́n lè testify sọ̀rọ̀ tí mo ń sọ. mo ṣe ní school púpọ̀ mo sì máa ń tọ́ entace kéèyàn tó jẹ́ comrade mọ̀mọ́ tó entace kéèyàn tó dúró kéèyàn tó máa fight fún ẹ̀tọ́ ọmọnìyàn mọ̀mọ́ tó entace. àwọn èèyàn ń pè mí bóyá gan. so ọ̀rọ̀ Yahya Gambari òun ló dáràn rẹ̀ ẹni tó bá dáràn òun náà ní kẹ́ ẹ jẹ́ kó tán ọ̀rọ̀ yìí ẹ má ìyá yẹn kan lọ sọ́ra wọn o ìyá yẹn alájà yẹn àwọn alájà abú tẹ́ǹtì ọmọ ọlọ́mọ pa tẹ́gbẹ́ yìí lẹ lọ ti ọmọ ọlọ́mọ pa ẹ lọ sọ́ra yín o ẹ̀sìn wa yìí ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó dáa ni o ẹ dákun ẹ sọ́ra yín o ẹ má yẹ kán dẹ́sìn Islam bí ẹ̀sìn Boko Haram o ẹ̀yin lẹ́yìn kẹ́ máa fi ojú burúkú wo ẹ̀sìn Islam o ẹ̀yin lẹ́ lọ mú ẹ̀sìn kankan tẹ́fẹ́ yín káwọn èèyàn máa wo ká máa fi ojú burúkú wo ẹ̀sìn Islam nígbà tó dáràn tán lè sìn nígbà tó dá tán lè sìn ẹ wá wẹ́n tó máa bá yín tán nígbà tó ọmọ yẹn ń búyàn ṣe jáde ni nígbà tí ọmọ yẹn ń búyàn ṣe jáde ni kí lẹ rí sọ sí kí lẹ rí wí sí kí ni tẹ́ ẹ rí ṣe sí so ẹ̀yin lẹ́ni àlàájà yẹn ó yẹ ká àlàájà yẹn ó yẹ kí wọ́n àrẹ́sì àlàájà yẹn mo tó ń tó sọ kódà tí n bá mọ bí àlàájà yẹn wà èmi gẹ́gẹ́ lè make arrangement láti jẹ́ ká àrẹ́sì àlàájà yẹn tí ìbára ẹni tó máa fún mi líìkì àlàájà yẹn èmi gẹ́gẹ́ máa wá owó lọ́wọ́ ara mi máa lọ àrẹ́sì àlàájà yẹn máa lọ àrẹ́sì wọn torí pé àlàájà yẹn lè ọ̀jẹ̀ káwọn òbí rẹ̀ àwọn náà jẹ́ kí òbí Yahya ó jèrè rẹ̀ Yahya Gambari kò lẹ́bí ni kò níran ni kò níyà ni kò ní bàbá ni ẹ pé àwọn òbí ẹ̀ náà wáyé tẹ́ ẹ máa polówó Sunday Igboho sí ẹ lọ sọ́ra yín o wọ́n fẹ́ gbé kọ́ ẹni wọ́n fẹ́ pè wá lórí ọ̀rọ̀ Yahya Gambari kó pè wá ẹ má sọ ọ̀rọ̀ náà fún mi ẹ dákun o. hello
Naam, ẹ káàsán. Yes. Hello. Mo wà online náà ni mo wà online dákan. Ọ̀dà ẹ jẹ́ n ṣe tán mo wà online. Ẹ ṣeun 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 ẹ ṣeun. O ti ẹ jẹ́ kí n tí n bá parí program ẹ dákun ẹ pè mí ẹ dákun so ẹ dákun ẹ̀yin brother ẹ má bínú ọ̀rọ̀ yẹn ká mi lára ó ká mi lára torí pé Yàyà Gàmbàrí tó jẹ́ mẹ́ńtọ̀ Yàyà Gàmbàrí Saheed Shittu tó jẹ́ mẹ́ńtọ̀ Yàyà Gàmbàrí kí ló dé tí wọ́n pè é ẹ jẹ́ kí wọ́n lọ pe Saheed Shittu náà ó kó lọ gba Yàyà Gàmbàrí ọmọ rẹ̀ kalẹ̀ nínú ẹ̀wọ̀n wáyìí náà èmi mo sẹ́rí àwọn èèyàn ń pè wá fóònù tí mo sì ń lò fóònù yẹn ò láòdù dáadáa àti pé lè kéwù láwà àwọn èèyàn ò lè gbọ́ mi sì fẹ́ máa gbé kọ́ọ̀kọ́ jẹ́ pé mi nìkan ni màá máa gbọ́ so ẹ dákun tí n bá parí program ẹ tó wá fẹ́ pè mí ẹ dákun ẹ pè mí lẹ́yìn program mi ò fi ṣe gbéraga ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ má bínú lẹ́yìn program ẹ dákun so nínú tí máa jẹ́ kẹ́mi yòókù láyé òun ni kéèyàn máa rí àgbàlagbà pé Saheed Shittu ló tírèèni ọmọ yìí o Olóyè Sunday Igboho ló tírèèni rẹ̀ ni for God's sake wáyé tẹ́ fẹ́ tánì sí méje Olóyè Sunday Igboho wáyé tẹ́ fẹ́ plot against Olóyè Sunday Igboho ẹ fẹ́ káwọn èèyàn sáré Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá àwọn àgbàlagbà irọ́ sì lẹ pa irọ́ lẹ pa ẹ fẹ́ kí àwọn èèyàn ó rí Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá àwọn àgbàlagbà ọ̀tá àwọn èèyàn irọ́ lẹ pa torí rẹ̀ the reason why kódà mi ń fẹ́ sọ nǹkan kan mi ń fẹ́ jẹ́ ìlọgbọ́n mo á wò pé tí mo bá mọ̀ jókòó tí mi ń bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yìí Olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ojú àánú tí wọ́n ní àti inú oore tí wọ́n ní wọ́n lè fẹ́ intervene lórí ọ̀rọ̀ ọmọ yìí o láti pé káwọn lọ gbàálẹ̀ àwọn èèyàn sì máa yí ọ̀rọ̀ yẹn mọ́ wọn lọ́wọ́ wọ́n á yí mọ́ wọn lọ́wọ́ ṣébí ilẹ̀ Yorùbá ló wà ilẹ̀ Yorùbá ló wà Olóyè Sunday Igboho tí ì ṣe nǹkan kan tó báàdì o láti ń sọ nǹkan kan láti ń rí àwọn intruder o Olóyè Sunday Igboho kò tí ì ṣe tọ́ báàdì láti rí àwọn intruder o ibi mo ti sùn orí bẹ́ẹ̀ tí mo ti sùn nírọ̀lẹ́ ìlú mo kàn sáà rò pé tí mi ń bá tètè jáde kí n pe Olóyè Sunday Igboho sí àkíyèsí àti gbogbo àwọn tán lè rí fídíò mi tán lọ sọ fún Olóyè Sunday Igboho kán má jáde lórí ọ̀rọ̀ Yàyà Gàmbàrí torí tán bá jáde ọ̀rọ̀ tí àwọn èèyàn ti ń sọ nípa wọn pé àwọn náà ń sponsor Yàyà Gàmbàrí àti Saheed Shittu ọmọ àṣẹ mọ́ wọn lára ẹ wá jẹ́ káwọ gbogbo ẹbí gbogbo àwọn tí Yàyà Gàmbàrí ti bá tó ti fi ẹnu ba ilé wọn jẹ́ gbogbo àwọn tí Yàyà Gàmbàrí ti fẹnu ba àwọn bàbá wọn jẹ́ ta ni máa bú bàbá rẹ̀ tínú rẹ̀ máa dùn ta ni wọ́n á bú bàbá rẹ̀ tínú rẹ̀ àwọn tí Yàyà Gàmbàrí ti ń bá wí yẹn ti ń bú yẹn tí ń bọmọlúwàbí wọn jẹ́ yẹn bàbá àwọn kan ni ẹgbẹ́ àwọn kan náà jẹ́ àbúrò àwọn kan náà jẹ́ ẹbí àwọn kan ni wọ́n ẹbí àwọn kan ni wọ́n ẹbí àwọn kan ni wọ́n pẹ̀lú inú orí Olóyè Sunday Igboho mo nígbàgbọ́ pé àwọn ò kí ń fẹ́ kíyàwó jẹ́ èèyàn wọn yìí sì ń fẹ́ kéèyàn wà nípò ònira gbogbo tó lọ ń bá fún lágbára máa fẹ́ ṣe ká má wàá lọ jáde pé àwọn fẹ́ lọ gba ọmọ yẹn lẹ̀ ká bá lọ síbẹ̀ láti lọ gba Yàyà Gàmbàrí lẹ̀ kájá kí Saheed Shittu ọlọgbà lẹ̀ ni o Saheed Shittu ní kájá ọlọgbà Yàyà Gàmbàrí lẹ̀ o Saheed Shittu ní kájá ọlọgbà lẹ̀ o àwọn ẹbí Yàyà Gàmbàrí ní kájá ọlọgbà lẹ̀ o Olóyè Sunday Igboho ẹ̀dàkùn ẹ má bá wọn dá sí o ẹ má bá wọn dá sí o ẹ má bá wọn dá sí o àkọ́kọ́ ìtọ́mọ yìí ń jà fún ọ̀rọ̀ ẹ̀sìn Islam ń jà fún Olóyè Sunday Igboho mo nígbà Christian ní ọ̀rọ̀ ẹ̀sìn ló sì ló ń jà fún àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ti lẹ́yìn pé kó máa jà fún ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi wọ́n sílẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní ká ẹ jẹ́ ká lọ gbà á lẹ̀ o torí pé wọ́n á ti bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ Christian
ẹ fẹ́ máa lo ọmọ yìí against muslim ni o èmi fẹ́ràn yín mi ń discriminate àwọn sister mi they are Christians a sì jàrí gbogbo àwọn sister tèmi àwọn gbogbo àwọn sisters mi Christian ni wọ́n a jàrí afẹ́ràn ara wa ọlọ́run dákun bá mi ṣe dáadáa fún gbogbo àwọn ẹ̀gbọ́n mi ọlọ́run má bà tìyàn jẹ́ láíláí ọlọ́run má bà tìyàn jẹ́ láíláí oore wọn ọlọ́run jẹ́ ọmọ pọ̀ sí mi lè ṣàdúrà kí n má ṣàdúrà bá àwọn ẹ̀gbọ́n mi they are Christians ọmọ ṣùgbọ́n bá a ṣe jẹ́ Christian yẹn ẹ̀sìn ní ilé bá wọn ṣe àwọn náà ò lè bá mi ṣẹ̀sìn gbogbo àwọn nǹkan yòókù tó jẹ́ ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ìdàgbàsókè ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ọjọ́ kan wá ní kí n wá kọ̀yìn sí wọn kí n máa bá wọn jà gbogbo àwọn ẹ̀gbọ́n mi ọlọ́wọ́ jìyàn máa rọwọ́ mú gbogbo ẹbí báwọn àwọn máa rọwọ́ mú they are Christians gbogbo àtọ́jọ́ ọmọ èmi nìkan ní mùsùlùmí láàrin wọn èmi nìkan ní mùsùlùmí láàrin wọn àti kórìíra ara wa so olóyè so torí ìdí èyí èmi kì í kórìíra Christian mi ò kórìíra babaláwo mi ò kórìíra Christian mi kórìíra wọn kí ni a fẹ́ kórìíra ara wa yìí kí ni mo fẹ́ kórìíra wọn sí kí ni mo fẹ́ kórìíra Christian sí kí ni mo fẹ́ kórìíra babaláwo sí ṣé bẹ́ẹ̀ ni kí n má ba ṣẹ̀sìn ni ṣé bẹ́ẹ̀ ni kí n má ba babaláwo lọ ọ̀gbàlẹ̀ ni ẹnu kí n má ba Christian lọ church ni kọ́ọ̀nù náà sì má ba mi lọ mosque gbogbo àwọn nǹkan yòókù ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jọ kàn wá ni ọ̀rọ̀ gbèsè ayé wa jọ kàn wá ni àjọ gbọ́dọ̀ máa ṣera wa lóore ni àjọ gbọ́dọ̀ máa ṣera wa láàánú ni kí ló wá dé so torí ìdí eléyìí tí olóyè Sunday Igboho bá fi lọ interfere gbogbo mùsùlùmí pátá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọ́n á believe pé olóyè Sunday Igboho àwọn àti àwọn Christianity kan àwọn náà fẹ́ lo ọmọ yìí against Islam ẹ jẹ́ àfòye gbé o nínú àwọn kọ́mọ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tí olóyè Sunday Igboho bá ń kojú àwọn ìdojúkọ kan nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n á tún máa rí àwọn ìdojúkọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò ní dáa a máa wá ọ̀rẹ́ kọ̀rẹ́ ni àkínwá ọ̀tàkọ̀tà olóyè Sunday Igboho ẹnu tí mo fi ń sọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ mi kẹ́ ẹ sì gbọ́n tí mo sọ àwọn analysis tí mò ń fún yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé kì í ṣe pé báwo wáyé láti lè wọlé mi èmi ọ̀wá mi ní nǹkan kan tí mo fẹ́ gbà náà tí mo sọ yìí ṣùgbọ́n mi ń fẹ́ ṣubú yín iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí ọkọjá káwọn kan tó wá dira wọn jọ pé àwọn fẹ́ máa against yín agbọ́dọ̀ máa rí àwọn tí yẹn máa dira wọn jọ pé àwọn fẹ́ support ni agbọ́dọ̀ máa rí àwọn tó fẹ́ máa against tí àwọn tó ń against bá ti pọ̀ jù àti ṣàṣeyọrí ọmọ ànira àti ṣàṣeyọrí máa nira àbí kí supporter wọn máa pọ̀ lójoojúmọ́ níta afẹ́ nìyẹn àfẹ́ kó yẹ kó ojoojúmọ́ làwọn àmọ́ rọ́ta àwọn ìyá dèdèrè tí ń pè yẹn tó fẹ́ kẹ́ interview lórí ọ̀rọ̀ Yahya Gambari ìyá yẹn fẹ́ kẹ́ ṣubú ni o ẹni ebú nìyá yẹn ẹni ebi ni kọ̀mọ́ kọ́ yẹ̀yà Saheed Shittu ìyá yẹn ọmọ Saheed Shittu ni kọ̀mọ́ kọ́ yọ Saheed Shittu ni kí ló jẹ́ ọmọ pariwo Saheed Shittu kí ló jẹ́ ọmọ pariwo àwọn kọ́ máa pariwo ìyá Gambari kọ́ máa pariwo bàbá rẹ̀ kí ló jẹ́ ọmọ pariwo kọ́ find out now àwọn ẹbí Yahya Gambari olóyè Sunday mi bẹ́ẹ̀ ni o ẹ má jà sọ̀rọ̀ yẹn wà á mẹ́kàrú wà á mẹ́kàrú aláwọ̀ wà láwọ̀ ẹrù ní má kiri náà ọlọ́run ń pète ènìyàn ń pète ète lélẹ́yìí o ète ni o wọ́n fẹ́ plot against yín ni o tẹ́ ẹ bá fi lọ gba ọmọ yẹn lẹ̀ pẹ́rẹ́ á lọ́tàkọ́ta o ìjà etí sì ń bẹ́ẹ̀ lẹ Yorùbá yìí àjọgbé dání ni àjọgbé á sì jọ ṣédòpin ni àwọn ò wá ní fẹ́ ntọ́ máa jẹ́ pé ntọ́ máa wá fẹ́ jẹ́ bí okùn ẹsẹ̀ ntọ́ máa wá fẹ́ máa múnira dání téèyàn wà máa tó ní ọ̀tàkọ́ta a máa ń ní ọ̀rẹ́kọ̀rẹ́ ni a kì í ní ọ̀tàkọ́ta etí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí a ní èdè support Christian a ní èdè support babaláwo a sì ní èdè support àwọn Muslim gbogbo wa pátá a gbọ́dọ̀ fọwọ́sowọ́ papọ̀ ṣùgbọ́n tí àwọn kan bá ti rí olóyè Sunday Igboho tí gbogbo mùsùlùmí bá ti rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀sìn pé àwọn ni wọ́n fẹ́ máa lo Yahya Gambari against àwọn Islamic cleric ṣe àgbẹ̀ yóò lé díẹ̀ o yóò lé agbọ́dọ̀ máa wo mo mọ̀ nípa òṣèlú o nígbà tí mo wà ní school economics political science mo read mo mọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú dáadáa ó yé mi ọ̀rọ̀ òṣèlú yé mi dáadáa economics political science ni mo read nígbà tí mo wà ní school economics political science post science ni mo read economics political science ni mo read tí mo sì jẹ́
president àwọn tí wọ́n ṣe economics ní department wa. I happen to be the president of my department when I was in school. I happen to be the president of my department when I was in the school. Kí ló wá dé? Kí ló dé? Ẹ dákun ìyá yẹn Guide Your Way TV ẹ lọ sọ́ra yín mo tó sọ lẹ́ẹ̀kan sí. Stay with Light TV tẹ́ ń pèrè ayé ní Stay with True TV ẹ lọ sọ́ra yín lórí ọ̀rọ̀ Yahya Gambari ẹ lọ sọ́ra yín o kẹ́ ẹ má bàa kan ìbínú Ọlọ́run tẹ́ ẹ bá lọ sọ́ra yín ẹ kan ìbínú Ọlọ́run àti Guide Your Way TV àti Stay with Light TV tí wọ́n ń pèrè àwọn ní Stay with True TV tẹ́ ẹ bá lọ sọ́ra yín ẹ kan ìbínú Ọlọ́run lọ́ra ọ̀rọ̀ yìí ẹ kan ìbínú Ọlọ́run ẹ máa kan ìbínú Ọlọ́run ẹ wá fẹ́ kí àwọn èèyàn orí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni bí ẹ̀yin èèyàn bú wọ̀nyí olóyè Sunday Igboho kì í ṣe ẹni bí o wọn sì sí ní ìbàjẹ́ wọn èyí sì support ìbàjẹ́ èyí tí wọ́n máa ń support láyé wọn òun náà ni téèyàn bá gbé òdodo dání wọ́n máa ń support rẹ̀ olóyè Sunday Igboho wà humble wọ́n máa ń tẹríba báwo ni wọ́n á ti wá sọ fọ́mọ kan kọ́ máa rí àwọn èèyàn fín so gbogbo ẹ̀yin yẹn kò ní sẹ̀mí yín gbogbo ẹ̀yin followers wa gbogbo ẹ̀yin tẹ̀ ń follow wa tẹ̀ ń wo program wa Ọlọ́run máa bá wa dúró tì yín yóò máa bá wa ṣe dáadáa fún yín yóò wọlé àwọn ọmọ kéwú yóò wọlé àwọn tán àti ìmọ̀ dẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run yóò máa bá wa ṣe dáadáa fún yín yóò máa bá wa ṣe dáadáa fún yín gbogbo ẹ̀yin tó yẹ pé gbogbo ìgbà tá a bá ti ń ṣe program lẹ́ẹ̀ máa wo program wa nǹkan ò ní ṣe yìí o àdúrà yóò máa gbà o oore yóò máa pọ̀ sí o ìbànújẹ́ ò ní jẹ́ tí tọmọtọmọ la hawla wala quwwata illa billahil azim subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.